ẹ̀yin gómìnà wa nílẹ̀ Yorùbá, ẹ̀yin gómìnà wa nílẹ̀ Yorùbá, ẹ jọ̀ọ́ ẹ̀yin náà ní karamasiki. Ẹ̀yin náà máa kọ́ṣẹ́ àwọn gọ́fúnà nọ́ọ̀tì yìí. Ẹ bó ṣe ń ṣe lẹ́yìn ìgbà tó ṣe ọ̀nà yẹn tán, ó tún wá lọ mú nǹkan kan, ó fi ń test ọ̀nà yẹn, ó fi ń ṣe ọ̀nà yẹn. Mo ti post ọ̀kan maybe last week or 2 weeks ago kọ́ yẹn. Bóun ni bí gọ́fúnà yẹn náà ṣe ń ṣe nìyẹn. Wọ́n ṣe bridge, ó dẹ̀ lè check bridge yẹn, ó dẹ̀ rí pé bridge yẹn ẹbu ni. Nǹkan tó ń ṣe síbẹ̀, wọ́n rí pé òun ń bọ̀ wá ni wọ́n sáré ṣe bridge yẹn, wọn ò ṣe tẹ́lẹ̀. So mo rò pé tí àwọn gọ́fúnà wọn náà bá lè máa kọ́ṣe, tó bá lè máa ṣe báyìí, nǹkan á yàtọ̀. Karamasiki mo fẹ́ káwọn gọ́fúnà owó ní. Although mo ti máa ń sọ pé bí Nàìjíríà ṣe ń ṣe bó ṣe ń ṣe yìí, 30% ní àwọn gọ́fúnmẹ̀ntì o, 70% yòókù àwọn aráàlú ni o. Àwọn èèyàn ni o, ṣe báwọn èèyàn kan ni wọ́n ń gbéṣẹ́ yẹn fún. Àwọn kan wọ́n ń gbé contract yẹn fún. Ẹ̀yin náà wòye tó ṣẹlẹ̀ ní recently tí FIFA fún Africa nation lápáta tó fún wọn ní $1.2 million. Tí wọ́n dẹ̀ fún $1.2 million, equivalent to 1.7 billion naira kó fi kọ́ stadium. Tí Kenya dẹ̀ kọ́ normal standard stadium, tí Nigeria dẹ̀ ń kọ́ toilet ní stadium. Ni mo fi sọ pé ẹ̀yẹ́ máa pariwo Tinubu, ẹ rọra máa pariwo Tinubu. Tinubu nìkan kọ́ ló ń ba Nàìjíríà jẹ́. P2B olóhùn yọ subsidy, Sátìkù náà olóhùn yọ subsidy. Subsidy Tinubu yọ yìí, everybody wọ́n làwọn máa yọ subsidy yẹn. So èmi ò rí kéèsì kan lórí subsidy yẹn. But tí àwọn gọ́fúnà wa bá lè máa ní karamasiki, àwọn president wa, àwọn minister wa, ministers wa tó bá lè máa ní karamasiki báyìí, ẹ̀rù máa bà wọ́n tó ń gbéṣẹ́ fún pé wọ́n lè wá check ẹ̀ tó ń bá dé bẹ́ẹ̀bù penalty tó ń mọ penalty rẹ̀, consequences rẹ̀ kò ní yíyí fáwọn. Àwọn engineer tẹ́ ń gbéṣẹ́ fún, ẹ̀rù máa bà wọ́n. Gbogbo àwọn tẹ́ ń gbéṣẹ́ fún yẹn, ẹ̀rù máa bà wọ́n because wọ́n mọ̀ pé táwọn bá tún ṣe tí ò bá da, tẹ́ bá lọ check ẹ̀, tẹ́ bá rí pé bùlọ àwọn ṣe, ẹ máa punish àwọn. And then iṣẹ́ yẹn lè ní ṣe nǹkan bẹ́ẹ̀ yẹn, opportunity bẹ́ẹ̀ yẹn lè mọ́ wá fáwọn ọmọ. But wọ́n ti mọ̀ pé ní karamasiki, nǹkan táwọn bá ṣe síbẹ̀ ni lè máa gbà. Táwọn bá ṣe síbẹ̀, tó bá da ní check ẹ̀, tí ò bá da ní check ẹ̀. Tó bá sì ń ṣe, tó bá sì lè rí orí lẹ́ni kan ṣe. So ẹ jẹ́ ká máa ní karamasiki. Iṣẹ́ tí wọ́n bá ti ṣe, tí wọ́n máa lọ bá check ẹ̀. Èyí náà máa wò. So many sọ̀nà wọ́n ti ṣe tí pé iṣẹ́ bó bá ṣe lè rí arí lọ́n ṣe síbẹ̀, wọn ò ṣiṣẹ́ gidi síbẹ̀. Ẹ jọ̀ọ́ ẹ̀yin ministers wa, ẹ̀yin governors wa, tẹ́ bá lè máa ní karamasiki báyìí. Mo ti rí ó di governors méjì mo rí tó ń ṣe kinní yẹn. Àwọn governor náà ti dẹ̀ ni, wọ́n ṣe southern governor, northern governor ni wọ́n tó ń ṣe tó ní karamasiki báyìí. Ọ̀kan tí mo post, òun ló ń check border bridge tó ń ṣe, òun ló ń check. Èkejì náà lè ẹ bó ṣe check títì yẹn. Òun ló ti ní nǹkan tó fi check títì yẹn pé ṣe nǹkan tẹ̀ ṣe so da. Ẹ wá chance. Mi sọ pé ẹ try, ẹnu mi àgọ́, but ẹ bá fi karamasiki kún nǹkan tí wọ́n bá ń ṣe nítorí Ọlọ́run. Ẹ bá mi share fídíò yìí. Àní fọwọ́ náà gbàwé ìbànújẹ́, ìrìn ẹ̀ lọ́ máa fọwọ́ náà gbà, ọwọ́ náà ò ní rọ ló gọ̀ Ọlọ́run. Ẹ̀yin governors wa, mi ò bí governors kan, mi ò sì bú any government kankan, but ẹ fi karamasiki kún. Ohun tí governors yẹ yìí, ó wú mi lórí ọ̀pọ̀. Wallahi, mo fọlọ́run búra. Ká ní àwọn governor southern states náà lọ bá ṣe, bí mo sì máa ṣe jáde tí máa yan wọn náà nìyẹn. Ọmọ Yorùbá ni mí, orúkọ mi Adéọlá Mighty. Fẹ́ni tẹ́ bá ṣe ń bá mi pàdé, ẹ subscribe sí YouTube channel mi, ẹ follow mi.